gbèrè o ó gbóná fẹ́lifẹ́li ẹ máa wá jẹ o ó gbóná fẹ́lifẹ́li ẹ kéde Yorùbá ó gbóná fẹ́lifẹ́li ẹ bá wa kó jẹ ó gbóná fẹ́lifẹ́li bí ẹ̀wà àtàgbàdo ó gbóná fẹ́lifẹ́li o àti gbèrè o ó gbóná fẹ́lifẹ́li. Ẹ káàbọ̀ sí ìkànnì èdè Yorùbá Dùn Ká. Ẹ ṣé púpọ̀ tí ẹ̀ ń darapọ̀ mọ́ mi ní orí ìkànnì yìí. I really appreciate you. I'm not ungrateful. Ẹ ṣé gan. A dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó ti subscribe. I thank you. Mo appreciate yẹn. Ohun tí mo fẹ́ sọ fún wa nípa rẹ̀ ni kòkòrò kan tí ó yọjú gúlẹ̀ sí àwọn apá kan ní ilẹ̀ Amẹ́ríkà ní ọdún yìí. Àwọn onígẹ̀ẹ́sì wọn ní information is power. Kòkòrò yìí òun ni wọ́n ń pè ní cicada ní èdè Gẹ̀ẹ́sì. Oríṣi méjì ni kòkòrò yìí. Ọ̀kan wọn a máa pè ní periodical cicada. Ìyẹn ni ó máa ń wá ní ọdún mẹ́tàdínlógún tàbí ọdún mẹ́tàlá sí ara wọn. Èyí tí ó túmọ̀ sí wípé bí ó ṣe wá ní ọdún yìí ó tún di ọdún mẹ́tàdínlógún sí ọdún yìí kó tó tún farahàn. Oríṣi kejì ni annual cicada. Annual cicada yìí òun ni ó máa ń wá ní ọdọọdún, wọ́n sì yàtọ̀ sí ara wọn. Kòkòrò làwọn méjèèjì ṣùgbọ́n wọ́n yàtọ̀ sí ara wọn. Annual cicada a máa wá ní ọdọọdún. Periodical cicada ó lè wá ní ọdún mẹ́tàdínlógún tàbí ọdún mẹ́tàlá sí ara wọn. Ẹ rí pé Ọlọ́run tóbi gan-an ni. Ibo wá ni kòkòrò yìí, ibo ni ó ń gbé kó tó di bí ọdún mẹ́tàdínlógún tó máa yọjú gúlẹ̀? Pé mo dé o ẹ̀yin ènìyàn, mo wá kí yín. A gbọ́ wípé ó ń gbé inú ilẹ̀. Tí a bá wo àwòrán kòkòrò yìí kí ó tó di wípé ó gbé ìyẹ́ jáde, ó rí bí ìrẹ̀ tí ò tí ì wu ìyẹ́. Ìrẹ̀ tí àwa máa mú ní Áfíríkà, cricket. Kòkòrò yìí panilára o, rárá. Kì í buni jẹ́. Ṣùgbọ́n a máa fò kiri ibi tó bá ti pọ̀. Tí ó bá ti bẹ̀rẹ̀ sí ní fò, ó lè gbáyàn lójú, ó lè gbáyàn lẹ́kẹ̀ẹ́, ó lè gbáyàn létí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Inú àwọn mìíràn dùn nígbà tí wọ́n rí kòkòrò yìí torí pé wọ́n ti rí i tipẹ́. Ẹlòmíín wà tó yẹ pé wọn ò tí ì bí nígbà tó wá. Ẹni tó bá ti pé bóyá bíi 20 years lè rí i. Ṣùgbọ́n ẹlòmíín tó yẹ pé bóyá bíi 16, 15 ó lè jẹ́ ìgbà àkọ́kọ́ tí ó máa rí. Àwọn mìíràn sì ní wẹ́ oh this thing has come again, you know. Tó bá ti wá dé ó máa ń pariwo. Bí ìrẹ̀ tí àwa náà máa ń mú ní Áfíríkà. Olóńgbé kó tó di pé ó wá sí orí ilẹ̀ tó wá fojú hàn wípé mo ṣì exist o, mo ṣì wà ń bí o. Ibo ló ń gbé? Inú ilẹ̀ òun ni ó ń gbé tó di pé wọ́n máa wá sí orí ilẹ̀. Tí wọ́n bá sì ti dé, wọn èyí dé lẹ́yọ kan, wọ́n máa ń dé ní rẹpẹtẹ náà. Kì í ṣe bí 20, bí 30 àbí bí 50 àbí bí 100 rárá o. Wọ́n á fọ́n ká náà bí iná wẹ́dà. Ohun tí wọ́n ń jẹ ni gbòǹgbò igi, èyí tó wọ ilẹ̀ lọ ara rẹ̀ ni wọ́n ti ń jẹun. Àwọn omi tó ń wà lára ẹ̀, ibẹ̀ ni wọ́n ti ń jẹun, ni wọ́n ti ń rí oúnjẹ tí wọ́n ń jẹ. Tí wọ́n bá ti fẹ́ jáde, wọ́n á gbẹ́ ihò. Ihò yìí ni wọ́n máa tọ̀ jáde. Wọ́n máa jáde láì ní ìyẹ́. Tí wọ́n bá ti jáde, wọ́n lè rọ̀ mọ́ ara igi, wọ́n lè rọ̀ mọ́ ara ewé, wọ́n lè rọ̀ mọ́ ara ògiri, wọ́n lè rọ̀ mọ́ ara ilé. Bí èyí tí ó jáde nínú ilẹ̀ yẹn tó rọ̀ mọ́ ara igi tàbí ara ewé tó bá ti dúró síbẹ̀ fún ìgbà díẹ̀, èyí tí ó ní ìyẹ́ á jáde lára. Á kù òfìfo ara. Èyí tó ti jáde tó ní ìyẹ́, àwọn á wá bẹ̀rẹ̀ sí ní máa fò káàkiri. Àwọn yẹn ni wọ́n máa dàpọ̀, tí wọ́n máa dàpọ̀ lákọ lábo. It was an interesting experience. Ó jẹ́ ìrírí tó múnú ẹni dùn, tó tún jẹ́ kí a mọ bí iṣẹ́ Ọlọ́run bó ṣe tó. Ó tún jẹ́ kí a mọ bí Ọlọ́run ṣe lágbára tó. Ó jẹ́ kí a mọ bí Ọlọ́run ṣe lẹ́wà tó. Ó jẹ́ kí a mọ bí Ọlọ́run ṣe létò tó. Ó dàbí ọmọ tí ó dàbí wípé ó wà nínú oyún ní ìgbà tí oṣù 9 tàbí tí àsìkò rẹ̀ bá pé. Báwo lọmọ ṣe mọ̀ wípé òun bọ̀ wá sínú ayé? Kò sẹ́ni tó sọ fọ́mọ. Ó mọ̀ pásìkò ń tó, ó sì wá sínú ayé. Irú àwọn kòkòrò yìí náà, ta ló lọ láago fún pé ó yá máa bọ̀ o? Ọdún mẹ́tàdínlógún rẹ̀ ti pé. Ta ló láago fún? Ah God is mighty and wonderful. Cicada yìí máa ń yé tó ẹyin 600. Wọ́n á sì máa jẹ bí a ṣe máa ń jẹ àwọn esunsun tó máa ń fò níbi náà, àwọn termites bá ṣe máa ń jẹ tàbí bá ṣe ń jẹ ìrẹ̀, wọ́n máa ń jẹ cicada yìí náà. Wọ́n lè fi ṣe ọṣẹ, wọ́n lè fi ṣe ìpara tàbí ìparun. Ara ohun tí mo tún fẹ́ kí a mọ̀ òun ní lónìí, kí a mọ bí Ọlọ́run ṣe lágbára tó, kí a mọ bí oríṣiríṣi nǹkan
tí ó wà láyé. Tó bá jẹ́ pé a mọ̀ nípa kòkòrò kan tó máa ń jáde bẹ́ẹ̀ yẹn bóyá bíi lẹ́yìn ọdún 15 lẹ́yìn ọdún 13 lẹ́yìn ọdún mẹ́rìndínlógún àbí 17 ló tó máa ń jáde sí orí ilẹ̀ ayé. Tó bá ṣe wípé a mọ̀, ẹ jẹ́ kí a fi sí abẹ́ fọ́nrán yìí kí káwa náà ká tún lè kọ́ ẹ̀kọ́ sí i, nítorí wípé ìmọ̀ kò pín síbì kan. Ẹ ṣeun tí ẹ̀ ń tẹ́tí sí mi. Ó tún dọjọ́ mìíràn, ọjọ́ ire lágbára Elédùà. Ó dàbọ̀.